Wúbí must ṣe kí ni? Wúbí must tọ̀. Wúbí must tọ̀. Ẹni tó bá bí ọmọ kó tọ́. Ọmọ tẹ́ ẹ̀ bá ti tọ́ yóò mú ìsùwọ̀sí wá bá yẹn faramọ́ ni. Yóò mú èébú wá bá yẹn faramọ́ ni. Ṣé àwọn pẹ́yàn Yorùbá ti bọ̀ wọ́n ti pòwe ọmọ ọ̀sán ní kónkónkó báyà rẹ̀ tó ṣe bí òwe ẹ̀yin àgbà o. Ẹ̀yin náà wo dírẹ́sì yìí. Ẹ wá wo ohun tí bọ̀dá Kúrì kọ sísàlẹ̀ rẹ̀. Wọ́n ní sí àdírẹ́sì. Ẹ̀wọ̀n tán fi parí rẹ̀. Bẹ́ẹ̀ sì lọ òbí kan ló tó àwọn yìí. Òbí kan ló tó wọn o. Onímọ̀ sẹ́mi láàánú fẹ̀yìn ìyá wọn. Tó jẹ́ wípé ẹ mọ̀ blame àwọn ìyàwó àwọn ọmọ yín fún ọmọ yín tẹ́ ẹ bí tẹ́ ẹ fún ní ẹ̀kọ́ tó yè kooro. Ẹ wá mọ̀ blame àwọn ìyàwó wà rọ̀ràn lọ́wọ́ yín lọ́mọ tẹ́yìn gan mọ̀ pé ẹ bí ẹ tọ́. Bíbélì gan sì sọ ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Ṣé ẹ ti rí báyìí ní ìsìn? Èyí ní ìsìn ẹ ti mọ̀ ó ti ṣe nú ilé ó ti sú ó tún gbé wá sórí ayélujára. Ẹni tó mọ̀ rí ọ̀ríyan rí ẹ̀jọ́ ní anything tán ń pè ní relationship rí lọ kọrú nǹkan báyìí sí. Bó ni nírú ẹni yóò ṣe máa ṣe hùwà síyàwó tó wà nílé. Àánú ìyàwó rẹ̀ sì ń ṣe mí. Ṣé wá rẹ̀yìn obìnrin náà? My husband is the best husband of the year. Tá ń fún wèrè yìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè nù. Ta ló fi hàn wèrè yìí? Àwọn tán fipá bọ́mọ ọdún 5 sùn, ọmọ ọdún 2 sùn, ọmọ ọdún 8 sùn, ta ló fi hàn? Àbí tẹ́yìn ń pè best nù, definition best tí nù. Àwọn tán ṣe náà gbọ̀nàgbọ̀n kiri oyé ayélujára yìí tó jẹ́ wípé wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ wọn ò mọ̀ lọ from one post to the other ni wọn ò lọ mọ̀ kọ́ àti ẹ̀gbọ́ tóbìnrin. Obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ṣe bí wọ́n ti bo obìnrin pé kinní náà kọ́lọ́n kó ṣàánú èwo tún ti bá lélé tá a bá wádìí ẹ̀ dáadáa wọn ò níṣẹ́ irú wọn náà mọ̀ lọ bá ìyàwó wọn dúró ṣọ́ọ̀bù tíyàwó mọ̀ ń dádì lágbájá ẹ bá ń rẹ́ máa gíhun wọ́n fẹ́ ra ayọ̀ ẹ bá móyọ̀ fún wọn irú wọn là ń sọ ọ̀lẹ́ ọkùnrin kò níṣẹ́ kò lábọ̀ torí ẹ lè sọ fún mi pé ẹ níṣẹ́ lẹ́wàá mọ́ lọ from one place to the other lẹ́mọ̀ pèèyàn ní ọ̀dẹ̀ wọn ò níṣẹ́ ìyá kan ló sì bí yan ẹni tó rí rí tó jẹ́ pé tó o bá rí yan gan o ò lè mọ̀ kó bá tẹ ẹsẹ̀ bóyá kò mọ̀ tún mọ̀ tó kọ gan mo á rí bá wí ọlọ́run kó ṣàánú ẹ jẹ́ mọ́ rọra ọmọ ọ̀sán àwọn ọmọ yóò mọ kókún kó wá bá ẹni ó tiẹ̀ tún wá tó ẹ̀yin ìyá tó jẹ́ pé tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ yín ò tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ yín ò tọ́mọ especially àwọn ọmọkùnrin tún wọn obìnrin rẹ concentrate attention yín lé lórí obìnrin ló gbọ́dọ̀ ṣe gbá obìnrin ló gbọ́dọ̀ ní respect obìnrin ló gbọ́dọ̀ sẹ́ni tó sọrú nǹkan bàǹtàbàǹtà báyìí sẹ́ni tí ò rí rí how much more ìyàwó tó fẹ́ sínú ilé ẹ̀yà check-on náà o torí nǹkan ó ti ṣe ṣerú rẹ̀ lẹ́ẹ̀mọ̀ sọ ó tiẹ̀ tún tó failure yín ìjákulẹ̀ yín ẹ̀ tún mọ̀ blame ìyàwó lórí tẹ́ẹ̀ṣe da ọmọ tẹ́ẹ̀tọ́ tẹ́ẹ̀bí tẹ́ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ò tọ́ gbogbo attention pátápátá orí ọmọ obìnrin ni obìnrin ló sáyé wá bẹ́ẹ̀ náà ọmọbìnrin yín náà rin ni lójú káàkiri. My son is the best son. Wo náà ní ọ̀tán fún ọmọ ọdún tán lè bọ́ ọmọ ọdún 2 ọmọ ọdún 8 sùn. Wo náà ní ọ̀tán jókòó tán lọ from one comment section to the other tán lọ comment síbẹ̀. Wo ní wo ló bí yan. All is well yo. So with this generation we can do better o. Ìtaari tán yà ń ṣe tí ò dáa. Ẹ jẹ́ káwọ́ mú un lò. Ká mọ̀ fọ̀rọ̀ ránṣẹ́ sáwà náà bá a ṣe fọ̀rọ̀ ránṣẹ́ sí àn yìí. Alájìkẹ́rì iná ẹ bá ń like comment ẹ share o. Ó dàbọ̀ ṣùgbọ́n ẹja mọ̀ tá mọ̀ kọ o ẹja mọ̀ tá mọ̀ sọ àmọ́ra rí bó o bá láìkì èèyàn mọ̀ wulẹ̀ fọ́lò rẹ̀ èmi ò mọ̀ tọ̀ ní láìkì èèyàn tó fọ́lò rẹ̀ sí bí n bá láìkì èèyàn ní fọ́lò rẹ̀ tí n bá sì rí póòsì tí ò tẹ́ mi lọ́rùn èmi è sọ sí mi è kọ́mẹ́ǹtì síbẹ̀ ń ra wọ sókè ni ó lágbára o.